Ọ̀tá ṣe competition Nigerian Gold Badge ní 2015. Ìgbà tí iṣẹ́ dé Adó, tá lọ ṣe quarter final Adó, then nígbà tá a kọrin tán, aláìkọ́ ṣe wọ́n bá mi pé Tọ́pẹ́ keep it up, ọmọ sáà fún mi lọ́rọ̀ ìyẹ̀jú, then wọ́n lè fún mi 50,000 lọ́jọ́. 50,000. 50,000 50. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ nígbàgbọ́ pé alájí tàdé bí àwọn kan máa ń sọ pé àwọn tí kìlú sí wọn àwọn kan máa ń sọ pé àtàgbọ̀ ni wọn ilé ìtẹ́ni sọ pé ṣọ́ọ̀kì wà no wọ́n fún yín 50,000 ṣé ẹmọ tó máa jẹ́ láyé òde òní kẹ́ calculate sí nǹkan tó máa ok ẹ̀mọ́ ń gbọ́ yín òun bá mi. tí wọn bá fún mi ilé ìsọpọ̀ fún mi o wọn bá fún mi ilé ìsọpọ̀ fún mi o èmi àtàwọn báàlù mi ní alájọ pẹ́ àwọn ọmọ ògbólógọ́ tó gbà náà sẹ́rí àní dàtán ẹ̀dá ò lè dàtán láíláí ibi tí ma ti mọ̀ dáadáa sẹ́yìn ó lè ṣàfẹ́rẹ́ tó wù láì dá sẹ́lù mí bí ọ̀rọ̀ bá ṣe rìn wá ètò ayé gan ògún ṣùgbọ́n ìrìn ni ẹ̀dá ò lè tẹ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lọ́rùn ṣùgbọ́n èmi o Aláàjì Àkàndé Táyé Currency mo fẹ́ mi lówó rí o. Ohun ojú rí